Olódùmarè. Ìbáṣọ. Ajúbà bàbá, ajúbà yòó. Ìbáṣọ. Ajúbà lọ́wọ́ àwọn tí wọ́n dé ilé ayé. Ìbáṣọ. Ọlọ́run Olódùmarè kò ní jẹ́ kí ìbà kò ní jẹ́ kí ó pọ́ wa lórí. Àṣẹ Olódùmarè. A kí àwọn bàbá wa káàbọ̀. Ẹlẹ́sìn ìbílẹ̀ Olorisa Parapo. Ẹ káàbọ̀. Ẹ káàbọ̀ bàbá. Ẹ kúrò náà. Olódùmarè jẹ́ kí ọ̀rọ̀ gbogbo ṣẹlẹ̀ sí wa. Àṣẹ o. Ẹsẹ̀ tí ẹ mọ́ wa lóògùn. Olódùmarè kò jẹ́ kí ó jẹ́ ẹsẹ̀ ìdàmúdé o. Àwọn tí ẹ wá bá Olódùmarè kò jẹ́ kí àbúrò ṣe wá. Ẹ̀yin tí ẹ wá náà Olódùmarè kò jẹ́ kí àbúrò kò tó bọ́ sí ẹ̀yin náà. Láì ní dẹ́nà pẹ̀lú. Àti alága bàbá wa chairman wa pásítọ̀ Oyètúnjí Joel àfihìkàbọ̀ ìfúnkáwọn bàbá bẹ́ẹ̀ wá ti ìjọba ìbílẹ̀ òrẹ́pọ̀ káàsàtà ọ̀pá tí ẹ fi ń darí ìlú yìí Olódùmarè kò jẹ́ bí ó ṣe mọ́ yín lọ́wọ́. Àkí àwọn bàbá wa Aláàjì ọ̀gẹ̀dẹ̀ àfi orúkọ yín àfi kí gbogbo ẹ̀yin bàbá àti ẹ̀yin ìyá wa ẹ̀kú kalẹ̀. Ní báyìí a bẹ̀rẹ̀ ètò náà. Ohun tí a fi bẹ̀rẹ̀ ètò náà ni ìṣúrò bẹ̀rẹ̀ nítorí pé ìgbàgbọ́ wa ni gbogbo tí a bá ti fẹ́ ṣe tí a máa fi lé Olódùmarè lọ́wọ́. Bàbá wa tí a ó ké sí tí wọ́n darí wa nínú ìṣúrò bẹ̀rẹ̀ àwọn náà ni bàbá wa ni bàbá wa olóyè Ajítẹ̀nà àwọn ti ilẹ̀ Kisi ìṣúrò ìbẹ̀rẹ̀. Eriwo ya gbogbo ọmọ eriwo ya. Àyàgbó àyàtọ̀ ọmọ ẹ̀fọ́ tó. Ẹ jẹ́ ká ṣèbà fún Ọ̀rúnmìlà. Olódójú àfúrájú o. Ẹ jẹ́ ká ṣèbà fún Ọ̀rúnmìlà. Olódójú àfúrájú o. Ẹ jẹ́ ká ṣèbà fún Ọ̀rúnmìlà. Olódójú àfúrájú o. Olódùmarè ọba àjíkí ń bà rẹ. Bàbá sọ̀rọ̀. Èdùmàrè ọba àjígẹ̀ ń bà rẹ. Bàbá sọ̀rọ̀. Ọ̀gẹ́gẹ́ ọba tí múlẹ̀ ayé mú ọ̀gbàgbà ńlá ọba tó lòdì ọmọ òkìrìbìtì ọba tí pọ̀jọ́ kúkà. Káàkiri ìṣòro Olódùmarè. Ọba àwọn ọba àlàfo kò kalẹ̀ ọba títí ayé lọ gbére. Káàkiri ìṣòro. Ọba múnimúni tẹ́nìkan ò lè mú. Ọba gbanigbani tẹ́nìkan ò lè gbà. Ìbáwò. Ọba tí jẹ́mi ni mọ̀ ṣe bẹ̀rù. Aládé àṣáṣì òkè farati àtó farati bí òkè. Adániwáyé mọ̀ ṣe gbàgbé ẹni adúpẹ́ aláyọ̀ àyàn lóko akúnọ̀lé agbé ọ̀gá torí pé wọ́n ló ní ọpẹ́ wájú. Ọpẹ́ lẹ́yìn lọ́wọ́ labalábá ní ṣe wọlé òde òrìṣà. Nígbà máa dúpẹ́ máa gbọ́ ẹ máa dúpẹ́ àná máa gbọ́ ẹ tò nígbà. Àwa dúpẹ́ níwájú rẹ̀ ló fún ọ. Àdúgbò wọn. Ní orí oore ọ̀fẹ́ tó fún wa
látàrí ẹni wa ọmọ wa bẹ́ẹ̀ Oyètúnjí òun la gbọ́ síwájú Olódùmarè gbogbo òpin ayé wọn tí wọ́n máa lò Olódùmarè tí wọ́n mọ̀nà. àṣẹ. ìfọ́ tó ní ọpẹ́ wájú ọpẹ́ lẹ́yìn tí wọ́n bá láyọ̀ sí sọmọ ọkùnrin ìgbóná. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí gómìnà olóríire tí Olódùmarè yàn fún wa ẹnjìnìá Ṣèyí ọmọ Mákindé. adúpẹ́ fún eléríire tí Olódùmarè yàn fún wa nínú ìlú ìbò tí ẹ̀jẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ nínú ìlú yìí òkú orí. bàbá wa Báyọ̀ Lawal Olódùmarè àárín wọn pẹ̀lú sí àfi wọ́n dé ọlọ́wọ́ Olódùmarè lẹ́ẹ̀kan sí àárín bàbá Báyọ̀ pẹ̀lú Ṣèyí Olódùmarè má jẹ́ ọ̀dà. inú ìlú yìí Olódùmarè má jẹ́ ọ̀dà. ìgbàlá ni ẹnìké nílé ayé ìgbà tí wọn ẹjọ́ ṣàwá fowó ẹjọ́ ṣàwá fọmọ ẹjọ́ ṣàwá ìgbàlẹ̀ ọ̀rọ̀. àwọn fi ọpẹ́ tí wọ́n tún dúpẹ́ lórí alága tuntun tí wọ́n yàn fún wa. ọlọ́run ọba wọlọ́bẹ ètò wọlọ́ba àrà gbẹ́dọ̀ wá pété ẹ̀dá tán Olódùmarè alókù lẹ́yìn. aláròkùnrin làwọn ẹ̀dá ṣùgbọ́n ọlọ́run yìí tán Olódùmarè bí ẹ ṣe gbé kọ́kọ́rọ́ ìdarí tẹ́ ẹ gbé ọ̀pá àdarí lẹ́jọ́ ẹ̀ Oyètúnjí lọ́wọ́ Olódùmarè ọpọlọ tí ó máa fi darí rẹ̀ máa rọ̀jò ẹ̀ sílé dáta. ẹ̀mí ìmoore ọlọ́run Olódùmarè ẹ̀ máa rọ̀jò ẹ̀ sílé dáta. ojú lọ́ba ẹ̀dá kò má gbójú lọ́wọ́ rẹ̀. gbogbo àwọn tí wọ́n jọ mọ ṣiṣẹ́ pọ̀ wọ́n jọ bẹ́lẹ̀ lè ṣiṣẹ́ Olódùmarè. gbogbo ẹni tó bá lẹ́nu kó wọ́n gbẹ́ kòtò aburú dè ní ẹlẹ́dàá èṣù láàánú ọkùnrin òde àfìyẹn lé ọlọ́wọ́ gbogbo ẹni yóò tó máa ń lẹ́nu pé òun ó sì bẹ́ẹ̀ lọ́nà bí ọ̀sẹ̀ ṣe solúbà ṣe bẹ́ẹ̀. ẹlẹ́dàá lẹ́ẹ̀kan sí ọmọdé ni ọ ọmọdé ni ṣùgbọ́n ọmọdé bá mọ ọwọ́ wẹ̀ yọ bàbá yà bí ń ṣe ń pa lọ yìí ẹ má jọ pa lórí ẹ má jọ sí ìṣe ẹ̀yin ìyá mi ò kó kí ẹlẹ́sìn oṣù kan mẹ́yẹ wẹrẹ ti jẹ lóru lómi nílẹ̀dẹ̀wẹ̀ ẹ̀dàkùn abẹ̀yìn atọ̀rọ̀ lọ́wọ́ yín ẹ bá dọ́wọ̀ fún pásítọ̀ Oyètúnjí tó jẹ́ alága tuntun ní ìjọba ìbílẹ̀ Ẹ̀pọ̀ bí bá ń gbé ọmọ rí gbé ẹ ṣàánú fún wa lórí rẹ̀ ọkọ̀ náà ẹ̀jọ́ wa débùtì òkú ẹ má jọ fìlà rẹ̀ ṣe ẹ má jọ fàyà ṣe ẹ má jọ fọmọ ṣe ẹ má jẹ lé wọn gbóná gbogbo àwọn tí wọ́n jẹ́ àgbẹ̀ ẹgbẹ́ látòrí alága ẹgbẹ́ tó fi dórí wí àwọn alájọ kẹ̀kẹ́ gbogbo àgbàgbọ́ ẹgbẹ́ pátápátá fi wọ́n ní ọlọ́wọ́ Olódùmarè dákun ẹ má jẹ́ wọ́n sì darí o. ẹ máa jẹ́ kóun náà jọ rẹ̀ lójú o. ẹ gbàdúrà rẹ̀ ẹjọ́ dára fún ìlú yìí ẹni tó bá ṣiṣẹ́ bẹ̀ tó bá yege àpàdúpẹ́ lọ́rọ̀ Olódùmarè àtọrọ rẹ̀ ẹjọ́ ṣe láṣẹ yege ẹjọ́ ṣe láṣẹ yege àṣẹ nàdàlá kan ṣe kó ẹjọ́ ṣe láṣẹ là ẹ má jẹ́ ọ̀pá lérí ẹ má jẹ́ owó ọ̀nà bí igi ńlá náà ní kẹ́yìn ìgbàlẹ̀ aláti bàbá wa ẹnjìníà wa Oyèkọ́lá Báyọ̀ Lawal Ibà of Kisi Àwẹ̀dá Lawal Ibà of Kisi ẹgbàá tó wọlé olówó o ìgbà wọn nínú ìyára mọ̀nà jẹ́ ọba jẹ́ o ìdámẹ́jẹ́ gbóná ìlú yìí ọba gbóná ẹ̀mọ́jẹ̀lẹ̀ nìkọ̀ọ̀kan owó gbóná ẹ ṣàánú fún wa lórí ìlú yìí oore ọ̀tún ẹjọ́ máa wọnú ìlú yìí afẹ́lẹ́ ìwé gíga Olódùmarè ṣe bẹ́ẹ̀ ní àsìkò alága títún yìí láfẹ́ Olódùmarè ṣe bẹ́ẹ̀ àwọn iléeṣẹ́ mi náà tó ti ń wọlé àtúnfẹ́ iléeṣẹ́ tó ga jù bẹ́ẹ̀ Olódùmarè ṣe bẹ́ẹ̀ fún wa ìfọkànbalẹ̀ ìfàyàbalẹ̀ ìbá sọ sínú ìlú yìí ẹgbẹ́ òṣèlú wa nígbà ọba ní ṣe kí Elédùmarè ọba ní ṣe àwọn tí wọ́n ṣe ilé ayé kù kún ọba ní ṣe jìbìtì ní sáwó jìbìtì àtàbàtà ní sáwó àtàbàtà àtàbàtì yìí ní sáwó olú ẹni gbogbo èdè ríire gbọ́dọ̀ ọ̀yá ní tọ́tọ́ àràbọ̀ ìsàlọ́rùn Oyètúnjí
pẹ̀lú ọ̀rọ̀ nígbà bàbá pẹ̀tù àgbẹ̀rẹ̀. Adúpẹ́ ní ọwọ́ bàbá wa Ajítẹ́náwó tí ilẹ̀ Kìsì tí wọ́n darí wa nínú ìṣirò ìbẹ̀rẹ̀. Ní àìnídènà pẹ̀lú ohun tí ọkọ̀ sókè òun náà ni àfihàn. A ó ṣe àfihàn àwọn bàbá wa bákan náà a ó ṣe àfihàn àwọn bàbá wa bákan náà nínú ẹgbẹ́ òṣèlú PDP. A kọ́kọ́ ṣe àfihàn àwọn bàbá wa. Wọ́n ṣe àfihàn bàbá wa olóyè Abíọ́dún olóyè ti ilẹ̀ Kìsì. Bákan náà máa ṣe àfihàn bàbá mi olóyè Alaaga àti ìlú Kìsì. Bákan náà máa ṣe àfihàn bàbá mi olóyè Àwùsíáwé ti ilẹ̀ Kìsì. Bákan náà máa ṣe àfihàn olóyè bàbá mi bàbá wa Ajítẹ́náwó ti ìlú Kìsì. Bákan náà máa ṣe àfihàn olóyè bàbá wa Olúwọlé Balógun bàbá Ajínúfúrò. Bákan náà máa ṣe àfihàn bàbá mi Mọ́jọ́bàjẹ́ Ọ̀pẹ́lágbòrò. Ẹ jẹ́ kí gbogbo àwọn tí a jẹ́ àgbàlagbà ẹ jẹ́ kí a ṣe àfihàn àwọn tí a wà ní ẹ̀yìn ẹ jẹ́ kí a farahàn ilé. Bákan náà wá bọ́ sí abala ẹlẹ́ẹ̀kejì tí ṣe àfihàn àwọn bàbá wa tí wọ́n wá bá wa ní àlejò. Ṣáájú gbogbo a ṣe àfihàn ẹgbẹ́ wa náà ẹgbẹ́ PDP. PDP PDP PDP. Máa ṣe àfihàn bàbá mi alága ìlú Kìsì. Àwọn náà ni pásítọ̀ Oyètúnjí jẹ́ máa ṣe àfihàn bàbá mi ni bàbá dáadáa tí ènìyàn bá ti ń tẹ̀lé wọn kéèyàn mọ̀ pé kéèyàn fi ọkàn ara rẹ̀ balẹ̀. Àwọn náà ni bàbá mi Aláàjì Ọ̀gẹ̀dẹ̀ Àyìndé. Eriwo ya ọbẹ̀ eriwo ya. Àwàkọ́ ọdún eriwo ẹ̀sìn tó. Adúpẹ́ fún Ọlọ́run. A fìyì fún Elédùmarè. Torí pé ó wu Ọlọ́run nínú ọlá rẹ̀. Ó tún kà wá fún ẹni tí ń ṣẹ̀mí di àkókò yìí. Agbára akọ́ ni ó tó bẹ̀. Ọgbọ́n inú wa kọ́. Inú ilé tàbí inú ìjọ àbí ẹ̀sìn tá a wà papọ̀ akọ́. Bí ó ṣe oore ọ̀fẹ́ Ọlọ́run tí a rí gbà. Oore ọ̀fẹ́ ìlà dúpẹ́ sí ẹlẹ́dàá òní jẹ́ adúpẹ́ tó láṣẹ. Àṣẹ. Ìfàdé àdúpẹ́ mọ́pẹ́ ilé ìsàwà dúpẹ́ mọ́pẹ́ àdóore mọ́ore ní ìsàwà àdóore mọ́ore. Ẹni tí ó dúpẹ́ oore àná kò ní gbà tó níbọ̀. Adúpẹ́ fún Ọ̀rúnmìlà. Bàbá lọ dúpẹ́ oore àná lọ́dọ̀ Elédùmarè akọ̀tún. Kó lè bá àgbà tó níbọ̀ ní ìjà wa dúpẹ́ wà wá kúrè. Adúpẹ́ àná àgbọ̀rẹ́ tó níbọ̀. Elédùmarè adúpẹ́ ìdásí wa di àkókò yìí. Ẹlẹ́dàá mọ́jà adúpẹ́ tó láṣẹ o. A tọrọ fún àforíjì ẹ̀ṣẹ̀ torí pé ẹ̀ṣẹ̀ a máa dènà ìṣúre. Ẹ̀ṣẹ̀ yóò tí a fọwọ́ dá tí a fẹsẹ̀ dá tí a fojú dá tí a fẹnu dá tá a fi ọkàn dá tá a fi ọ̀kan nínú ẹ̀yà ara wa dá. Ẹlẹ́dàá dàpọ̀ wá dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. Ẹlẹ́dàá má jẹ́ kí ẹ̀ṣẹ̀ ó dènà ìṣúre wa. Ìbá ṣe pé ìkan nínú àwa tí a wà nínú ilé ìjọsìn lákòókò yìí tí a fi ń ṣe ìsúre yìí, òun ni ọ̀gbọ́n tó lè mú kí ìdènà ó bá ìsúre tí a fẹ́ ṣe yìí. Ẹlẹ́dàá dákun bá wẹ̀ mọ́. Ìbá jẹ́ pé ibi tí a ti ń ṣe ìsúre yìí Ọlọ́run à ń ké pé ọgbẹ́ náà ló kù díẹ̀ tí ọ̀gbọ́n tó Ẹlẹ́dàá dákun bá wẹ̀ mọ́. Adúgbò ẹ̀rí bàbá wa torí bá ní bẹ̀bẹ̀ kí ní balẹ̀ ní bàrájà kíká. Adé abárọ̀ ní màjí àti ìṣògùn tí ó fi ní bàbá ṣe. Olówó àdó ti bàbá ọmọ lásẹ̀.
ọ̀pẹ̀ àsìlá tí bàbá náà ṣe ọmọdé ìṣòro láì ní bàbá. Adúbà yóò adúbà ìyá wa náà ẹ̀yin ni ẹ fi sí wa lẹ́nu tí ẹ ní kí a mọ owó. Gbogbo ìsúre tí a bá ṣe lónìí ẹlẹ́dàá ó jẹ́ orí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ o. A béèrè fún àṣẹ ọ̀dọ̀ rẹ wá Olódùmarè. A képe gbogbo ẹ̀yin ọkọ̀ lẹ́nu rọ́mọlẹ̀. Àṣẹ tí Elédùmarè jogún fún yín tẹ́ ní ṣeun gbogbo tí fi ń da. A béèrè fáṣẹ náà ní àkókò yìí. Gbogbo ìsúre tá a bá ṣe ẹlẹ́dàá jẹ́ orí bẹ́ẹ̀. Gbogbo rere tí a bá tọrọ fún bàbá wa Pásítọ̀ Oyètúnjí, tí a bá tọrọ fún Bámòfin Adébáyọ̀ Lawal, gbogbo èyí tí a bá tọrọ fún gómìnà wa àti gbogbo èyí tó jókòó níbí lónìí ẹlẹ́dàá kẹjọ mọ́ wa lára. Tí a bá wẹsẹ̀ ẹlẹ́dàá jọ ṣe mọ́ wa lábẹ́. Bí a bá wẹ kankan ẹlẹ́dàá ojú ẹ kàn wá lára. Ọlọ́run akéwì ọdún wákàtí ọ̀dà kan àfàṣẹ sọ̀rọ̀ wa. Àtọ̀rọ̀ fún àìkú fún bàbá wa Pásítọ̀ Oyètúnjí, torí pé ẹni tí bá ń bẹ láyé òun lè rádarí ṣe. Ọlọ́run òun kéwì ọdún wákàtí ọ̀dà kan wà lọ́rẹ̀ mí wọn. Elédùmarè dákun wá sá ikú wọn. Mọ́jẹ̀ wọn kú rèwerèwe káyé yọ ni. Ọlọ́run akéwì ọdún wákàtí ọ̀wọ̀ yá fi Pásítọ̀ Oyètúnjí sínú ààbò rẹ̀. Ìṣọ́ rẹ̀ àti ààbò rẹ̀ tó nípa tí wọ́n fi rin ìrìn àjò yìí ní àrìyè ẹlẹ́dàá ẹ̀dàpọ̀ àfisọ́ náà sọ wọn. Ifọ̀ olókùn àbọ̀là wọn ní òkúta pàálà lọ́sẹ̀jẹ̀ àwọn ọwọ́ ló dé afọwọ́. Ọmọ ara àrùn tèrè àràrùn. Òkúta pàálà lọ́sẹ̀jẹ̀ awọ ẹsẹ̀ ló dé abẹ́sẹ̀. Ọmọ ara àrùn tèrè àràrùn, ọmọ ọwọ́ ìtọ́jú ọwọ́ kú. Ọmọ ẹsẹ̀ ìtọ́jú ẹsẹ̀ gbọ̀n dànù. Ọ̀run mi la ògiri yẹn dá má di ó tójú rẹ̀ rọrùn. Ọlọ́run á ké pé ọdún ọkọ̀ tí ó wọ̀ ìdáàbò mọ́jú wọn sẹ́kù. Ẹlẹ́dàá dáàbò mọ́jú wọn yàn kú. Ọlọ́run á ké pé ọdún wákàtí ọwọ́ yìí ní òkú ìrìn àjò tí wọ́n bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ wọ́n wá lẹ́nu ọpẹ́ ni. Wọ́n wá sí iwájú Ọlọ́run láti wá béèrè ọ̀nà tí àwọn obìnrin àrìyè. Ọlọ́run wọlọ́ba tí dáàbò bẹ̀rẹ̀ láti wá dáàbò rẹ̀ bò wọ́n. Àbèrè fàlàáfíà fún wọn. Ànírín àjò tí wọ́n fẹ́ rìn yìí, àlàáfíà ara ni wọ́n lè fi rìn. Ẹni tí ọba gbádùn ò lè rìn láàrin. Ọlọ́run dápò àjogún àlàáfíà fún wọn. Ẹlẹ́dàá má jẹ́ wọ́n ṣàìsàn. Má jẹ́ láìsàn burúkú ó ṣe wọ́n. Ọlọ́run akéwì ọdún wákàtí ọ̀wọ̀ yìí torí wọn lórí ká máa béèrè. Níbi tó ti ní ẹni bá gbé mọ́kànlá gbà. Adé afọ ọ̀rùnmìlà tí ó gba ládùú ẹ̀mí táyà tọmọ. Ifá gba ní òun pé màgbà tọ́lá ní agbani làágbà. Akéwì ọ̀la rọ̀ yìí. Akéwì ọ̀ní ọ̀sán yìí. Ẹ̀yin wọ́nríwọ́nrí awọ ọ̀sán gangan tí mo á gbọ́ sí lọ́sàn-án. Akéwì yìí wákàtí ọ̀wọ̀ yìí. Àlàáfíà ara tó pé ìlera jogún ẹ̀ fún Pásítọ̀ Oyètúnjí. Ìrìn àjò tí wọ́n rìn ẹ má jù wọ́n fa ìsàn rí. Ifá ní kùjẹkùjẹ àwọn kúkú wá lórí afúnkú wọn. Ìrìn bẹ̀rẹ̀ babaláwo ẹ̀wù lórí abẹ́wù. Àlàáfíà láwo babaláwo aṣọ lórí abáṣọ. Wọ́n tọrọ bòde sálàyé bọ̀ wọ́n ní wọ́n ṣe. Aṣọ nìkan lọ́gbẹ̀bọ̀ níbẹ̀ tó sì ṣẹbọ. Aṣọ lóhun ṣẹbọ àlàáfíà láwo. Oyètúnjí ṣẹbọ àlàáfíà ìdíwọ́ fàlàáfíà nílé ayé wọn. Ọlọ́run ọlọ́jọ́ ni àwa kékeré ọdún wákàtí ọ̀wọ̀ ìwọlọ́ba tí dúró ti ẹ̀dá. Àní gbogbo ọ̀nà tí Pásítọ̀ Oyètúnjí fi rin ìrìn yìí láàrin ìdáàbò wá dúró tì wọ́n. Ọkùnrin ni ó ràn wọ́n lọ́wọ́ tí ó fi rìn láàrin ìdáàbò wá tarí ẹ̀ sí wọn. Obìnrin ni ó ràn wọ́n lọ́wọ́ tí ó fi rin ìrìn yìí láàrin ìdáàbò wá tarí ẹ̀ sí wọn. Onílé ni àlejò ní Elédùmarè akéwì ọdún wákàtí ọ̀wọ̀ yẹn yẹn ránṣẹ́ òde ọ̀run tó Olódùmarè máa rán sí tí ẹ máa bí rárìn ìdákẹ́ ẹ̀wà rán wọn sí Oyètúnjí ẹ̀yìn kan rárìn yìí. Ọlọ́run akéwì ọdún wákàtí ọ̀wọ̀ yìí gbogbo ìrìn àjò tí wọ́n máa rìn lílọ bíbọ̀ lọ Ìbàdàn lọ bí kíbi tí wọ́n máa lọ ẹlẹ́dàá ẹ má jẹ́ wọn ó ṣìrìn ẹ má jẹ́ wọn oríjà ògún ẹlẹ́dàá ẹ má jẹ́ wọn oríjà ògún. Ifá níbi náà kọ́ dọ̀wọ́ fẹ́nẹ́fẹ́nẹ́ bó rọ̀nà má dọ̀wọ́ Elédùmarè. Adé afáàlì náà kọ́ fà tí ìsáwó lọ lùmọ̀gbó.
wọ́n láyán yẹn wọ́n lè rà ọ́rà ó ní kí ní jáyán èmi lẹ̀ ń pèlè rà wọ́n lẹ́ni ayán yẹn ní kúsọ sínú gbó ẹni ìràrà ní kúsọ sẹ́nu jù ọ̀nà ìbánibọ́ bá tẹ́ bí ìjà ọmọ tòun bá ní ọláyán oníyẹn wá ìrà òníra wá ó ní gbogbo ibi tá a bá lọ là á padà délé ìjẹ́njọ́ yóò ṣòro èmi ó gbé ìjọba yóò àpò nínú mi. àti gbogbo ìgbà yóò tẹ́ bá máa rìnrìn àjò ẹlẹ́dàá ò jẹ́ bá ṣòro pàdé. ó bá kú díẹ̀ kẹ́ débi ìṣòro bá ẹlẹ́dàá ó kó èèyàn bẹ́ẹ̀. àrìnlẹ́rìn náà a bá tọrọ fún gbogbo ìdílé ẹ̀ ò ní kábàámọ̀ ipò tí wọ́n gbélé lọ́wọ́ ẹlẹ́dàá ò ní jẹ́ kábàámọ̀ aburú bẹ̀ àbámọ̀ ẹlẹ́mọ̀ ṣe bẹ̀ gbogbo àwọn tí wọ́n á fi yín ṣe ẹlẹ́dàá ò ní jẹ́ àwọn náà kábàámọ̀ aburú bẹ̀ àwa képe ọdún wákàtí ọ̀wọ̀ yìí ìgbà nìyẹn ni ẹnìkan yìí nílé ayé àti tún wà ní ìgbà oyè túnjí ọlọ́run ẹ̀dákẹ́já fìgbà ẹja fi sọ̀tàn rí olódùmọ̀ ẹ̀dákẹ́já fi sọ̀tàn rí àwọn àtọ̀rọ̀ fún bàbá wa bá mòfin torí tí a bá ní a máa bá lọ wọ́n ti kàn wá lójú ọlọ́run mo tọrọ fún bá mòfin Elédùmarè ìrìn àjò táwọn náà bẹ̀rẹ̀ tí wọ́n ń rìn ẹ̀dákun ẹ̀jẹ̀ wọn rí lárí yìí o Elédùmarè bá pẹ̀lú ẹlẹ́gàn mọ́ torí kó tó di pé wọ́n débi ipò yìí àìmọ̀ oríṣiríṣi táwọn èèyàn ń sọ wípé kò wúlò kankan ipò yìí ò wúlò tí wọ́n bá wá rìnrìn àjò yìí tẹ́ bá nìkan dáadáa mú wáyé wálé náà lẹ́nu àwa náà fi tọrọ ọlọ́run á ké pé ẹ̀wọ̀n lọ́ba tí máa ń darí ẹ̀dá tẹ̀ fi ṣe rere ọlọ́run á ké pé ọdún wákàtí ẹ̀wọ̀n ọ̀nà tí bá mòfin òfin ṣe rere sínú olókì sí táwa tá a jọmọ lẹ́yìn ìran náà obìnrin ti kà sọ tí ni wọ́n fi dùn táàrí kan rí sọ́ńbẹ́ ọlọ́run á ké pé ọdún wákàtí ọ̀dà kò wá lánàá náà kàn wá. Elédùmarè bọ́jà àárín àwọn àti gómìnà ọ̀dàrú torí níbi tí àárín wọn bá jọ wà tí wọ́n ṣe dáadáa òun náà láti rí nǹkan rere dì mọ́ ọlọ́run á ké pé ọdún àkùnmọ́jà àárín wọn ó dàrú Elédùmarè. Gbogbo orin tí a tọrọ fún ẹlẹ́dàá ojú orí bẹ́ẹ̀ a tó tọrọ fún gómìnà náà ọlọ́run à ń ké pè ọ́ sáà tẹ́lẹ̀ kejì yìí à ń ké pè ọ́ ní wákàtí ọ̀wọ̀ ẹ̀dá pẹ̀ ẹjẹ́ kó tún dáa ju tàkọ́kọ́ lọ ẹjẹ́ kó tún dáa ju tàkọ́kọ́ lọ ẹjẹ́ ká dùn àwọn gbà ọ́ ẹjẹ́ kẹ́mi wá gò ọlọ́run máa béèrè fún ìṣẹ́gun fún pásítọ̀ Yètúnjí fún bámòfin barista Adébáyọ̀ fún gómìnà torí kò sí bẹ́ẹ̀ yóò ṣe wà lókè téèyàn ò ní lọ́ta ọlọ́run gbogbo ọ̀tá yòówù tí wọ́n léwu kọ́ mọ́ gbógun lórí wọn ẹ̀dá pẹ̀lú kí wọ́n ṣàṣeyẹ ẹjẹ́ wọ́n ṣẹ́gun ẹjẹ́ kí wọ́n borí ọ̀tá ẹjẹ́ kí wọ́n rẹ́yìn òdì ìbánidẹ́ni bá jí kẹ́ni máa yọ Olúwa lógo èèyàn tó jí tó képe Elédùmarè lórí irọ́ èèyàn tó jí tó képe Olódùmarè lórí irọ́ bírú wọn bá kúre wọn kì í sùn re bírú wọn bá kúre wọn kì í sùn re agbábọ́tọ̀tọ̀ àgbàdo tí bá gbàdá sọ̀tá agbábọ́tọ̀tọ̀ àgbàdo tí bá gbàdá sọ̀tá adíábàgbàdà tí wọ́n lórúkọ kò lè rẹ̀yìn ìyẹn gan agbábọ́tọ̀tọ̀ tí wọ́n lórúkọ kò lè rẹ̀yìn ìyẹn gan agbada ní ọ̀rẹ́ yìí ìyẹn gan agbada ní ọ̀rẹ́ yìí ìyẹn gan ọ̀tọ̀ọ̀tọ̀ àgbàdo tí bá gbàdá sọ̀tá ọ̀tọ̀ọ̀tọ̀ àgbàdo tí bá gbàdá sọ̀tá agbada ní ọ̀rẹ́ yìí ìyẹn gan agbada ní ọ̀rẹ́ yìí ìyẹn gan Oyètúnjí ọ̀rẹ́ yìí gbogbo wọn ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn tí bá ọ sọ̀tá wọn lọ́rẹ́ yìí gbogbo wọn léè tí mo tọrọ tí mo bẹ̀bẹ̀ gbogbo ìṣúró tí a ṣe ẹlẹ́dàá ọjọ́ kó rí bẹ́ẹ̀ mo wá rántí bàbá wa kábíyèsí bàbá wa ẹnìyà mọ̀ṣẹ́ Oyèkọ́lá Àwẹ̀dá bí bàbá wa ṣe jẹ́ olórí ìlú Kisi tí pásítọ̀ Yètúnjí náà tún jẹ́ olórí ní ìtọ́jẹ́ pé àwọn méjèèjì ni wọ́n jọ mọ́ tukọ̀ inú ìlú yìí lásìkò yìí Elédùmarè pọ̀pá tí wọ́n máa fi darí ìlú ìdákùnmọ́jọ sẹ́mọ́ lọ́wọ́ mo tọrọ fún bàbá láàfin Ẹlẹ́dàá jẹ́mi wọn gò ìgbà wọn ti sùn ọ̀ ń ṣeré báyìí Ẹlẹ́dàá ẹ jẹ́ kí àwọn ọmọ tù wá láàṣẹ ni o
ẹ jẹ́ kí ìrùkẹ̀rẹ̀ kó lọ kí mọ́ lọ́wọ́ kí bàbá ogbó kún ọtọ́ gẹ́bí wọn gbó ẹlẹ́dàá kébi ọdún wákàtí ọ̀wọ̀ ìgbà ẹjọ́ wọn tù wá lára ní o orí ìgbàrú láì ìgbàrú kan ìgbà tá a bá dáyé ẹni làákà Elédùmarè ìgbà ẹja mọ̀ sí rere o ìlú olókìsí ẹlẹ́dàá mọ́jọ́ bàjẹ́ o ìbọn bá ní ṣe kí Elédùmarè bá ní ṣe wàrà májà. Wàrà májà. Adé afọ ọ̀rọ̀ mi là. Adé afọ ọ̀rọ̀ mi là. Ó ní onítọ̀wọ́ òun bàjẹ́. Ó ní onítọ̀wọ́ òun bàjẹ́. Alejo Kisi Ọlọ́run akébi ọdún wákàtí ọ̀hún dákun mọ́jọ bàjẹ́ láíláí. Ní o tí mo tọrọ tí mo bẹ̀bẹ̀ nípasẹ̀ gómìnà bára gbọ́n ní gbogbo. Gbogbo ibi tí ẹni ọwọ́ ìṣúra yìí sí Olódùmarè yóò jẹ́ kí ọ sẹ́rẹ̀. Ní báyìí ohun tí ọkọ súnmọ́ òun náà ni ọ̀rọ̀ ṣókí láti ẹnu bàbá mi, bọ̀dá mi, olóyè Olúwo Àjàyí Adésínà. Bí wọ́n ṣe ń bọ̀, a fi àǹfààní a fi kí yúùtù wa ìgbà tí a ṣètò lọ́wọ́ lẹ́ẹ̀kan ni wọ́n dé up youth action. Olórí fún gbogbo àwọn ọ̀dọ́. Náà ló ní àsìmí o. Ìyá tó lè rí o ọ̀yà ló ní àsìmí ìyá tó lè rí o ọ̀yà ló ní àsìmí ìyá ló ní àsìmí o ìyá tó lè rí o ọ̀yà ló ní àsìmí ìyá tó lè rí o ọ̀yà ló ní àdáàlú. Mo kí bàbá wa Olúwo, mo kí bàbá wa Wíṣẹ́, bàbá wa Alágbà, bàbá wa Jítẹ̀nà, bàbá wa Súlélà àti bẹ́ẹ̀ 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 àtẹ̀yìn àgbààgbà àwọn mọ́gàjì òkè àtẹ̀yìn yàrá náà ti ẹ̀dẹ̀wá lónìí òkè à àwọn obìnrin òkè wa gbogbo wa náà lápapọ̀ ní gbogbo ọmọ ìjọ Olorisa Parapo nílùú Kisi òkè wa pé àbọ̀rọ̀ àbọ̀ yẹn. Wá kí ẹ̀yin bàbá wa nínú ẹgbẹ́ PDP PDP tí mo sọ ni pé lónìí kò sáyè bọ́rọ̀ tí ó pọ̀ tó ààyè ò síbẹ̀ àmọ́ Ọlọ́run mọ̀jú ọ̀rọ̀ wa ìjọ tọ́lọ́run mọ̀jú ọ̀rọ̀ wa níjọ́ tá a bá pàdé gbangba ìdí ni pé tí mi fẹ́ sọ̀rọ̀ bá tí àwọn bàbá wa tán fi rán mi àkókò yìí ni ìlú Kisi ó tó mọ Ọlọ́run lọ́lọ́run àsìkò ibi tí Olódùmarè ti fẹ́ jẹ́wọ́ rẹ̀ Ọlọ́run ṣe tán láti jẹ́ wa rẹ̀. Bàbá wa Oyètúnjí orúkọ kan ń bẹ tó wúwo nínú àwọn orúkọ tẹ̀ ń jẹ́. Mo fẹ́ lè pè é lóòótọ́ bá bẹni níbí ní ká tó mọ Ọlọ́run rárá ṣùgbọ́n ìjẹ́ pásítọ̀ yẹn ó wúwo. Mo pè é sákìyèsí mo rí lọ́gbẹ̀ẹ́nu pé ẹ lo àkókò yìí láti sọ ìtumọ̀ ohun tí ń jẹ́ ẹni Ọlọ́run. Ẹ jẹ́wọ́ ẹni Ọlọ́run, ẹ jẹ́wọ́ ẹni tí Ọlọ́run pè yàtọ̀ fún ẹni tọ́lọ́run ò pè tó pera ẹ̀. Ṣùgbọ́n ìgbàgbọ́ mi ni pé àwọn ẹni kì í sọ̀rọ̀ sókè. Ìgbàgbọ́ mi ni pé Ọlọ́run fún ara rẹ̀ ló ṣe tán. Ọ̀run làwọn agbẹjọ àgbẹ̀rẹ̀ ògún àbọ̀rọ̀ àgbẹ̀ làwọn. Ifá ni mo sápamọ́ títí orí mi lòun ò sápamọ́. Mo gbé kọ̀kọ̀ ìní kì í bí orin káwọn èèyàn mọ́ rò pé ègèdè là ń fọ̀. Ẹ̀rí Ifá àjogúnbá bàbá gbogbo bàbá yín ni ẹ̀yin lẹ̀ ṣe mọ́ ẹ̀ sì ṣe mọ́kọ́ ẹ̀ ń ṣe iná ló fi bí òní ẹ̀gbọ́n ti báyìí ó ní mo sápamọ́ títí orí mi lòun ò sápamọ́. Orí yín ò sápamọ́ lẹ́nu wà nípò ìlú ní bọ́bá jẹ́ tí èèyàn ẹ̀ ní bíbẹ̀. Mo gbé kọ̀kọ̀ ẹ̀dá mi lòun ò gbé kọ̀kọ̀ mọ́. Ẹ bá wọn ṣòṣèlú ẹja wọn sáré kiri ìgboro. Bẹ́ẹ̀ kó mọ̀ yí dáadáa gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run Olódùmarè ṣe tán pé àníwò ọlọ́kàn ọfà yín yọ ó nawọ́ yín sókè ẹ̀dá yín lòun ò gbé kọ̀kọ̀ mọ́ bọ̀ wá gbangba. Ifá ọ̀dàgẹ́ ó ní àyànmọ́ olóògùn kò ṣeé kọ̀ bẹ́ẹ̀ ni ò ṣeé gbà akúnlẹ̀ ayẹ̀dá
adélé ayé tán lójú nǹkan adébá fún ẹ ní olóhùn goro yìí bàbá wọn lórúbọ ẹ̀rí ẹbọ ẹni tí fáńdà kọ́ bẹ̀rẹ̀ bàbá tó sẹ̀yìn lẹ̀ nínú ilé ọ̀gá lá ẹbọ ọjọ́ tí wọ́n rú nígbà yìí ẹni rúbọ ọjọ́ náà ayẹyẹ ní kéèmọ́ tí ì sí gbogbo ìtàbí ń jókòó yìí bàbá rẹ ní lóde àwọn èyí jókòó ayẹyẹ ní ayọyẹ mo ní ẹ jẹ́wọ́ pé ẹni tí ń jí ìrìnrìn Jésù olóòótọ́ ni bẹ́ẹ̀ bá tòṣèlú lọ bẹ̀ ó ṣeé ṣe kẹ́ gbé tọ́lọ́run lẹ̀ àmọ́ tí mo ń sọ láàárọ̀ yìí àbí lọ́sàn yìí òun ni pé Ọlọ́run ní kẹ́ dìrọ̀ mọ́ àti àwọn èèyàn tó lódodo tẹjọ́ ń tẹ̀lera yìí a máa bá wá nígbà tí ń bẹ lóde orin wọ́n ìmọ̀ràn ní ọgbà bọ́ọ̀jẹ̀ nǹkan ìmọ̀ràn ní ọgbà ẹ̀dá tí ó bá ti gbàmọ̀ràn yóò sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá rọ́pọ̀ èèyàn tó sọnù lónìí àìgbàmọ̀ràn ni wọ́n jì sọ́fìn wọn ò tún wá ní rẹ̀ nípa wọ́n dìde wọ́n fà méjì wọ́n ló kù fẹ́jú kan méjì elébẹ̀rù ní jẹ́ jì sọ́fìn. Bàbá Ọlọ́run ṣe tán láti gbé ìlú yìí sí déédé ẹ̀yin bàbá wa ó wu Ọlọ́run bẹ́ẹ̀ láti gbé ìlú yìí sí déédé bẹ́ẹ̀ bá gbé déédé ìgbà púpọ̀ tọ́lọ́run pè déédé ẹ̀pin bẹ́ẹ̀ bá agbára bẹ́ẹ̀ ní lọ́ba yá Ọlọ́run pé yí Ọlọ́run pín kan ilé òrò tẹ́lẹ̀ ẹ̀ ṣe ládùúgbà ní àmọ́ ìjẹ́wọ́ Ọlọ́run pé ní Ọlọ́run ni wá ẹ̀pin déédé ẹ má jẹ́ nìkan tẹ̀ yìí kò sí tó nígbà tàtàrà wò ní lójúmọ́ lè ní ma rí bẹ́ẹ̀ kò sí tẹ́ kàtàkà kò sí tẹ́ mọ̀tàmọ̀ kódà aláwọ̀ ọmọ tó dọ́gbọ́n ní ọmọ yìí lọ àwọn ọmọ jìbìtì wọn mọ wá lọ yìí ẹ̀sìn ìjọba kọ́rárá àsìkò ní kájọ tawọ́pọ̀ bíbí ìgbòkè ẹ̀rí ìjọba ìjọ àwọn ọba ní èdè sọ́kùsì gbogbo ẹni tí bá bẹ́ẹ̀ jọba tí ọba fi tọ́ba ṣe yọ padà ṣubú ẹ̀fi tọ́ba ṣe ọba lónìlú ẹ̀yìn ọ̀dà gbogbo tí ilẹ̀ kò mẹ́ ẹ̀rá wọn ikú ní bọ́sọ̀lọ́run ikú rẹ̀ ọ̀pọ̀lẹ́ ìtàkàkà lásán ọlọ́jọ́ lóní tí ọba sí ikú ewúrẹ́ ọgbọ́dọ̀ wẹ́sẹ́ níjọ́ ewúrẹ́ bá wẹ́sẹ́ ọ̀dọ̀bẹ̀ ìjọ náà bí kú ọba pa kò lè kú lápèrè nǹkan sẹ́ni tí ó lè kó mẹ́ amẹ́yìn lògbà díẹ̀ kó ń bẹ̀ lògbà díẹ̀ kó ń bẹ̀ ìwọ̀n ọmọ ẹbá wá ní òní ẹ̀ tí wọ́n mọ̀ pàdé òun sì gbẹ́ kú agbára ní ẹ̀fi tọ́ba ṣe ẹ̀rẹ́lẹ̀ kẹta bàbá ipò pọ̀ nínú òṣèlú àwọn ọmọ wa wọ́n ń bẹ ní gbogbo àdúgbò ẹjọ́ sí wàhálà ní bẹ́ẹ̀ni àjọ sí wàhálà yìí bàbá wa kí ni ọ̀wá nínú yín pín dédé ìgbà ìbájọ jìyà tẹ́jọ́ jíṣẹ́ tẹ́jọ́ dàmú tẹ́jọ́ sí wàhálà àwọn òbí wọn bàjá Ọlọ́run ní ìbíire lẹ́bàjá ẹwà bàjẹ́ ìbíire tó ẹwà gbàgbé bàbá wo ètò jí Ọlọ́run kọ́ ẹ bàbá wa lórí ọ̀gẹ̀dẹ̀ ẹni tó ojúbọ́ bẹ̀rẹ̀ bá ti wá pò láàṣẹ tí sínú òkú ní ìlú wa ọ̀rà ìbú yìí lónìí mọ̀ yìí ní ẹkù iṣẹ́ gbogbo ń tẹ̀wí là ń gbọ́ gbogbo odò eré tẹ̀sà lórí ẹ̀sìn là ń gbọ́ bàbá a ní ìwúntẹ̀ ní gbogbo wa wíyà yìí lónìí bí ẹ bá ní àníyàn kan ọ̀rọ̀ rẹ ti dáyọ̀ ibi yẹ ìṣẹ̀lẹ̀ ẹ̀rọ kìí ṣe lé ẹ̀tàn kìí ṣe lé mọ́ ọjọ́ lọ òun ẹ̀yìn rẹ̀ kìí ṣe rẹ̀ bàbá oyè túnjí bẹ́ẹ̀ bá ti wá dáyé àdúgbò tẹ́lẹ̀sì ìbílẹ̀ tí súpà pa kàn kódà ìyáwá yóò sùn ìsọ̀rọ̀ kan lórí nẹ́ẹ̀tì lánàá ẹni bá wò mí bẹ́ẹ̀ mẹ́ta sàkọ̀tún sàkòsì sàkíní kan ìsàkúsà lókù bàbá yọjú kó lọ́fíìsì ẹ̀ṣẹ̀ lẹ́wà fáwà kíkí ni ó wà sí kíkí wọ́n wá kàyí náà agbìyànjú bàbá wà gẹ̀rẹ̀ àwọn bàbá wá náwó wọn ọdún jẹ́ ní obìnrin làwá kó kí ń gbà náà bá mẹ́rin sùkú ní ẹlọ àmà àdúgbẹ́ bọ́lọ̀ níparí bàbá wọ́n yẹ túnjí mo bẹ̀yìn dáadáa ẹ̀sùnmọ́ àwọn àgbàlagbà àwọn àgbà ìṣẹ́kù ipò tẹ́wà yìí ẹgbìgbónóhùn yìí mú ipò ìjagun ni ogun lẹ́lọ́jà mẹ́ ogun torí pé èyí tọ́lọ̀ ń gbé ògo fún yìí ẹ kéré níye púpọ̀
àwọn tó pèrè àwọn alágbára pátá gbogbo wọn ṣubú wọn lulẹ̀ ọwọ́ kẹyìn tí wọ́n wò pé ọ̀gẹ̀dẹ̀ láti ìgbìmọ̀ àwọn ọlọ́lẹ̀ dà bẹ́ẹ̀ bá bá dà nǹkan ni ẹ wà lọ múra kó lé ẹni tí ọba jẹ gbẹngbẹ. àníṣe kíní kan àníṣe gbá ogún àjọpọ̀ ń bẹ lé ilé ọ̀gá la lórí kíkà ń bẹ lé bàbá ẹ̀fún ti kẹsàrì fún kẹsàrì sẹ́gbọ́n ẹ̀fún ló kíkà lódìdí àgbò tó láwo bẹ́ẹ̀ni yẹn bá ya wèrè tó ní kí ló yọjú yóò ṣe kọ́kọ́ kọlu wèrè kọ́mọ lọ́sùn yá ẹ̀mí rẹ̀ ò ní bọ́ àbúrò ní ilẹ̀ tiwa àdó àwọn ọgbà àsìkò ní wọ́n bọ̀ wá yìí bàbá wa ayé ti dáyé fóònù ńláńlá ọ̀gá wa lókè pàápàá wọ́n fẹ́ ṣe indigenous employment àwọn tá a bá gbé ìbò wọn ní gba ọmọ ìlú kan ṣiṣẹ́ nílùú mi that is a minute gbogbo títà tí wọ́n bá gbà ọmọ Kisi ní ọ̀jẹ̀ wọ́n wá fún yín lógún ẹ̀yin mú 18 ẹ bá wa lẹ́yọ̀ ọ̀gán ọ̀sáyé ẹ̀ mọ́ bí wọ́n bá dánwò ní sí gbogbo tá a nílà ìbàjá èmi àmọ́ ìgbìbí àti kí ló ní wọ́n gbójúlé bàbá agbójúlé nǹkan fún wa ìjọba wa kọ́ bí o ṣe dáìbà àwọn èèyàn àwọn abímọ wa kàwé pọ̀ wọ́n wá ń bẹ wọ́n kàn tẹ̀lé yìí gbogbo wọn yìí ti kàwé àìríṣẹ́ lọ́sọ̀mọ́dà nọ́ńsà ẹni ẹ̀ lóòlù ẹ̀yin lẹ́bàá SMC odi university graduate kílẹ̀ yìí ṣe ẹ̀yin náà lọ SMC bàbá ẹ fáwọn ọmọ wa níṣẹ́ ẹ fi wọ́n sáwọn kò tẹ́ ẹ fẹ́ pín káwọn gbọ́ kí wọ́n sì máa dùn ipò tó bá yẹ wá ní ẹ fi wá sí ẹ máa tó wá sẹ́yìn àìsàn ọmọ ẹ̀yìn bàbá yín ajẹ́ ọmọ tó bá yìí tó bá bẹ̀ sẹ́yìn ìmọ̀ òun náà bá wà ní èrò ẹ̀yìn ẹ̀ ní èrò ẹ̀yìn láíláí dákun jí gbàdúrà ọlọ́jà àdúrà yẹn gbà ní òdìbí àdúrà ní sókú olóògbé mi tani ọ̀fà dùà ọlọ́run jí kádùà yẹn gbà olóògbé ló sì máa tẹ̀ síwájú bàbá iṣẹ́ ìránṣẹ́ tí olóògbé láyé látọ̀bí ọ̀run ọlọ́run ò ní jẹ́ kọ́jẹ́ kó sèlú ní ọba jẹ́ ìlọ pàlẹ́ ìmọ̀ owó lálá ẹ̀yìn ìjọ ẹgbẹ́ bìrì alájọ́ bẹ̀rẹ̀ tí ń lọ ìbí máa lé léyìn ìjọba pẹ̀lú ògùn aláwọ̀ gíga là gbọ́jọ́ gíga là gbóṣù gíga là gbóṣù ẹwọ́ ẹ̀bá yí lẹ́nà ẹ̀bá bá ń síwẹ̀ àwọn ọ̀gá wájú lẹ́gbẹ̀rẹ̀ ọlọ́run àwọn aláàmọ̀ borí ibi gíga ni wọ́n mọ̀ bá ẹgbẹ́ tó bá tún dín lọ́la àwọn náà yóò jẹ́ ọdún láti ra àwọn náà yóò jẹ́ aláyọ̀ rẹ̀ mọ̀mọ̀ ntọ́ yẹ mí ẹ̀ fún mi agbẹ́lẹ̀ ewu ọ̀dọ̀ọ̀dọ̀ ní ti kálukú gbàtí ń bẹ lóde orin àlekọrin mọ́ alágbẹ́lẹ̀ ewu ọ̀dọ̀ọ̀dọ̀ ní ti kálukú ọ̀gbọ̀nà lù tálámàkádà láti máa yàn látọ̀run agbẹ́lẹ̀ ewu ọ̀dọ̀ọ̀dọ̀ ní ti kálukú. tí n bá mẹlẹ́gbẹ̀ẹ́ láti jọ ìṣe ẹ̀tí ní kẹ́rọ mi mọ́kà ẹ̀yin mùsùlùmí ẹ̀ mọ́ yóò tẹ̀ kó lọ mọ́kà ní tí n bá bẹ ní mùsùlùmí tó ti bẹ́ẹ̀ ní kó yẹyẹ yìí ọdọọdún lẹ́mọ̀ fún mọ́kà èmi àtọmọ bàbá mi láìjọ máa gbọ́ gba mọ́kà lọ́dọọdún àtàbálàtì bẹ́ẹ̀ bàbá ẹ̀ wà ń tún tó tó ká mọ́ tàlẹ́ kí ní rẹ̀ fún díẹ̀ yìí ọlọ́run ní ẹ̀sùn láíláí ẹgbẹ́ yìí ò ní bàjẹ́ àwọn kan ní àwọn jù wá lọ àwọn sì gba bàbá láti òní ìrànwọ́ ní mọ́ ṣáájú jó àtẹ́lẹsẹ̀ ní ṣáájú ọ̀nà látòní iwájúwájú ní ojúgbó máa gbé bọ́tílẹ̀ wú pọ̀ tó wọ́n ní bá ẹgbẹ́ PDP bí i ti ń pariwo yìí ní sí ẹ̀rọ tó jẹ́ pẹ̀lú ọba rẹ̀ bàbá wa ẹ̀yìn tẹ́ jókòó ní o ẹ̀rìn tí sà á lọ lè kó lọ́nà tèmísẹ̀ bẹ́ẹ̀ bá níbi lónìí orin ní ìdé lọ́nà ní ọ̀dà tó lójú lọ́rùn ọlọ́run já kó bẹ́ẹ̀ lára yìí dáadáa ní ọmọ jẹ́ tiwa yóò rí bẹ́ẹ̀ yọ sẹ́bẹ̀ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ sàṣẹ fún bàbá wa Oyètúnjí bàbá wa Ọ̀gẹ̀dẹ̀ àtàlágà pàtì àti everywhere gbogbo agbápátá ọlọ́run ní já kábàámọ̀ bá a bá fi ọwọ́ gbálẹ̀ láti rí ìdọ́jà àwọn nǹkan ò ní forí kan lẹ́mẹ̀ tá a bá wá wòye tó yóò forí kan lẹ̀ tá a bá yọ ọ́ mẹ́ ọwọ́ dàbọ̀ bàbá Oyètúnjí ẹ̀ máa fojú lẹ̀ tá a ní wọ́n ti ṣe fún tá a lè ti ṣe fún oníṣèlú fún orí gbangba pẹ̀lú ògbóró ẹ̀ ní kọsẹ̀ lára yé ẹ̀ ní di ayé mi tí ó dùn wọ́n tẹ́ ẹ bá tẹ̀ ẹ́ kò ní dùn wọ́n lágbára ọlọ́run àdó àwọn gbà wọ́n yóò rí ẹ̀yọ́ sẹ́fẹ̀ ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀ yìí ẹ̀làbọ̀ ṣiṣẹ́. ọgbẹ́ ẹ àṣírí
ìyá. àyàbò àyàtọ̀ ọmọ olúwa sì gbé. adúpẹ́ fún Olódùmarè. adúpẹ́ wọn. ọba tí í ṣe gbogbo nínú gbogbo. adúpẹ́ wọn. a fi ọpẹ́ wa fún ọ lónìí. Ọlọ́run aláàánú wá gba ìrètí wa. Gbogbo ìwúre kọ̀ọ̀kan èkejì tí oníkálukú wa ti sí lọ́jọ́ òní ọlọ́jọ́ òní bá mú wọlé àṣẹ. Àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ wípé ó fún wa ní ìlú Kìsí tó ní pé a máa sẹ̀mí níbẹ̀. Ọlọ́run kò ní jẹ́ ìlú náà bàjẹ́ máa rí rí. A dúpẹ́ lọ́wọ́ bàbá wa pásítọ̀ Oyètúnjí ọmọ Ọ̀gálá tọ́jà yìí pé Ọlọ́run gbé ìbọn láyé fún yín ọmọ èké ní Ọlọ́run aláǹdí ọ̀dà yìí lágbára ọ̀nà tí ẹ máa fi da gbogbo ìjọ kì í gbogbo ìjọ ìlú Kìsí tí ó máa fi túbà tó tù sí Ọlọ́run ọlànà ẹ̀fún yín adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹgbẹ́ alábùrẹ̀là Ọlọ́run aláàánú yóò wà pẹ̀lú yín o gbogbo bí ẹ ṣe máa ṣe Ọlọ́run yóò máa bá yín ṣe o. Atúndúpẹ́ lọ́wọ́ olóyè wa ọmọ àgbo èyí tí Ọlọ́run gbé fún èyí tí wọ́n ń pè ní olóyè oṣù mẹ́ta olóyè oṣù mẹ́rin ṣùgbọ́n nísìnyí ebi kọjá oṣù mẹ́rin báyìí ebi kọjá oṣù mẹ́fà Ọlọ́run aláàánú yóò jẹ́ ojúbọ rẹ̀ jálẹ̀ ní ọwọ́ àkókò yìí arúgbó olóyè náà fi wá sílẹ̀ yóò lọ sí ilẹ̀ Mẹ́kà ó ń lọ sílẹ̀ bàbá wa ní torí tí ẹ bá délé Mẹ́kà lónìí mo rántí bàbá mi ní ọlọ́yọ̀ àfọ́ ọlọ́yọ̀ ó ní òjò wá èyí ọmọdé sòwò èyí làánà fẹ́rí balẹ̀ fún ó ní bẹ́ẹ̀ tí ń ṣe yìí náà làwọn náà ṣe lẹ̀ Mẹ́kà kò sí yàtọ̀ láàrin wa ilé wa ni wọ́n lọ Ọlọ́run ó jẹ́ kí àwọn náà débẹ̀ láyọ̀ irú ayọ̀ náà Ọlọ́run fi kárí gbogbo wa gbogbo òbí ẹlẹ́sìn ìbílẹ̀ ẹ kú àlejò alága wa Ọlọ́run tó tù wá lára àti file wa sílẹ̀ àbọ̀nà wa sílẹ̀ wá síbí yìí irúmọlẹ̀ gbàmọlẹ̀ yóò ti kẹ́ ìbálẹ̀ yín láyọ̀ àgbẹ̀yà bí o ọlọ́dún òní yóò wà pẹ̀lú wa ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀ sí. àṣà àṣìwò sìnkú títí làwọn sìnkú títí.